ọwọ́ ti tẹ afurasí kan tó fipá bá ọ̀rẹ́ méjì lò pọ̀ lẹ́kọ̀ọ́. ọwọ́ ti tẹ ọkùnrin kan ẹni ọdún mẹ́tàlélógún Abídèmí Emmanuel ẹni tí wọ́n fẹ̀sùn kàn pé ó fipá bá sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára tí ọ̀pọ̀ mọ̀ sí femstrip àti ọ̀rẹ́ rẹ̀ lò pọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ló kéde èyí tí wọ́n sì ní Emmanuel sọ àwọn ọ̀dọ́mọbìnrin pé òun ní iṣẹ́ oge ṣíṣe fún wọn ní agbègbè Àjàó Estate ní ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2026. Nínú fọ́nrán kan, femstrip ṣàlàyé pé ọkùnrin náà kàn sí òun lórí ayélujára Instagram pé òun ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú UK tó sì fẹ́ bẹ̀rẹ̀ okòwò oge ṣíṣe ní Nàìjíríà. Ó tẹ̀síwájú pé afurasí náà sọ pé òun máa fún òun ní $1,140 náírà fún iṣẹ́ yìí tó sì tún bẹ́ẹ̀ lọ́wọ́ pé kó ṣe ìgbélárugẹ rẹ̀. Bí a ṣe dé síbi tí wọ́n ti ní kí a wá ní ọkùnrin yìí kọlù èmi àti ọ̀rẹ́ mi. femstrip ṣàlàyé síwájú pé nígbà tí a dé ilé afurasí náà òfìfo ni àwọn bá ibẹ̀. afurasí náà ní òun lo yàrá òun fún yíya fídíò ni tó sì ní ẹni tí yóò ṣe oge ojú àwọn tí ń bọ̀ lọ́nà. Ó ní ó sọ pé ara mi kún fún òróró tó sì ní kí n lọ wẹ̀ pé òun yóò fún mi ní aṣọ. Ó fún mi ní kọ́kọ́rọ́ kan pé kí n tilẹ̀kùn títí tí àwọn ìyókù yóò fi dé. Ó ti ilẹ̀kùn náà ó sì dúró sí ẹ̀gbẹ́ kan. Níbẹ̀ ni ẹ̀rù ti ń bà mí. Kò pẹ́ ni ó yọ ọ̀bẹ síta tó sì ní kí a bọ́ aṣọ wa. Ó di ọwọ́ wa tó sì ní òun yóò gún wa tí a bá pariwo. Ó bá wa lò fún ọ̀pọ̀ ìgbà láì lo ìdáàbòbò. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Abímbọ́lá Adébísí sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ẹ̀sùn náà tí ọwọ́ sì ti tẹ afurasí yìí Abídèmí Emmanuel ẹni ọdún mẹ́tàlélógún ti wà ní àkàtà wa tí ìwádìí sì ti bẹ̀rẹ̀. Afurasí yóò fojú ba ilé ẹjọ́ kété tí ìwádìí bá ti parí. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos tó ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.